nítorí ọ̀rọ̀ Sowore wọ́n gbé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo kúrò. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Wilfred Afọlábí la gbọ́ pé wọ́n ti gbé e kúrò níbẹ̀ báyìí látàrí bó ṣe pinnu láti ṣèwádìí lórí bí àwọn tọ́ọ̀gì kan ṣe ṣèkọlù sí ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Ọmọyẹlé Sowore láyàjọ́ June 12. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ yìí ni Sowore kó àwọn ọmọ Take It Back Movement ṣèwọ́de lágbègbè Cathedral Junction nílùú Àkúrẹ́. Ibẹ̀ sì ni àwọn tọ́ọ̀gì kan ti ya bò wọ́n tí wọ́n sì da ìwọ́de wọn rú. Lẹ́yìn èyí ni Sowore lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀, tí kọmíṣánná ọlọ́pàá sì ṣèlérí láti wá àwọn tọ́ọ̀gì náà jáde. Ṣùgbọ́n bí Afọlábí ṣe yan àwọn ọlọ́pàá tí wọn yóò ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà ni ọ̀gá àgbà pátápátá lórílẹ̀‐èdè yìí fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun pàṣẹ pé kí wọ́n gbé e kúrò níbẹ̀. Ọlọ́pàá kan tó sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ ọ̀hún sọ pé gbígbé tí wọ́n gbé ọkùnrin yìí kúrò kò ṣẹ̀yìn bó ṣe gbọ́ àwíjàre Sowore àti bó ṣe pinnu láti túṣu désàlẹ̀ ìkòkò ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ ṣá, alukoro iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ Àyànládé Ọláyínká sọ pé lóòótọ́ ni wọ́n ti gbé Afọlábí, kódà kọmíṣánná mìíràn ti dé láti gba ipò rẹ̀.